kejìlélógún ẹsẹ̀ kejì tó ní mo dá ewébẹ̀ fún jíjẹ àti egbò fún lílò fún ìmúláradá orílẹ̀-èdè. Mo wá bèèrè lọ́wọ́ pásítọ̀ kan wípé èmi kọ́ ni mo kọ bíbélì o, ṣùgbọ́n nǹkan tí mo rí náà pásítọ̀ yẹn ní nǹkan tí Ọlọ́run gbìyànjú láti sọkọ yẹn. So mo wá ó rú mi lójú kí gan ni Ọlọ́run gbìyànjú láti sọ. Irọ́ ló pa. Ìwé ìfihàn 22 ìrẹ̀ ní báàbò parí sí kó lọ kà láti 1 dé 4, 5. A rí bí Ọlọ́run ṣe dá igi ewé. Ó dá igi náà ní etí odò tó ń ṣe oríṣiríṣi ewé rẹ̀ àti èso rẹ̀ ó wà fún ìmú orílẹ̀-èdè láradá kó máa fi tọ́jú ara wọn. Ìwé ìfihàn that New Testament tó bá lọ sí Genesis 2 tó bá kà á dáadáa wàá rí gbogbo ohun tọ́lọ́run dá fún lílò ara wa. So gbogbo tó ń sọ yẹn wọ́n kàn gbomi wọ́n gbogbo anybody àfáà o pastor o kíní kan o tó bá ní wọn mú kankan míì mọ́ Ọlọ́run irọ́ náà ń pa. Ìjọ tó ti máa mọ̀ pé wọ́n mú kankan mọ́ Ọlọ́run kọ́ má jẹ ewéko kọ́ má jẹ ewébẹ̀ kọ́ má jẹ oúnjẹ tí kọ́ má jẹ ewé kọ́ má jẹ ewédú kọ́ má jẹ lá kọ́ má jẹ úgú. So gbogbo ìtọ́ sọ yẹn àmọ́ ni area irọ́ ni wọ́n pa ọ̀pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká tún wò bá